2023 gbogbo ẹni tó bẹ nígbèrú okun gbogbo èèyàn tó bẹ nígbèrú ọ̀sà èyí tó bẹ níwọ̀n ló tún bẹ níbi ojúmọ́ tí mọ́ wáyé wá jẹ́ rẹ̀ sákúrẹ́ olóye mẹ́kún ọmọ amúdásílẹ̀ gbogbo ẹgbẹ́ gbogbo ní ẹjẹ́ lọ ilé Adéwọlé o Adéwọlé Adékunle o managing director of Living Trust Bank èèyàn pàtàkì olóríire akíkanjú ọlọ́gbọ́n ni onímọ̀ ni oníwàrẹ̀lẹ̀ ni ó gbọ́n nínú gbọ́n lẹ́yìn gbọ́n lóde ó tún já kíkanjú tó tẹ pámọ́sẹ́ ni mo ló gbóúnjẹ fẹ́ tó tún gbà kó bọ̀ mẹ́hùn gangan ṣègbóhùn ni Asanlaye Segun ló ṣe ní mọ̀ọ́kì dáadáa Asanlaye Segun ló ní Adewole o Adekunle ọ̀gá tòun ní kan ṣoṣo ọ̀gá òun dáadáa ni ọ̀gá tó dàbí bàbá fóun ni aláṣà tó ń darí managing director of Living Trust Bank ilé-iṣẹ́ rẹ̀ ò ní dóná a very smart intelligent and hardworking man better korogodo ni ọmọ wọn lákùrẹ́ olóye mẹ́kún ọmọ amúdásílẹ̀ gbogbo ẹnu pọ́nẹ́ ará àkúrẹ́ o ó mọ̀kàn ìbọ̀ ó fàgàdà péré ayé o èmi mọ̀ gòkè àlọ́ mi mọ̀ ní mọ̀ gòkè àlọ́ mi mọ̀ mú mọ̀ gòkè àlọ́ lórí o olóríire ọmọ olókè méjì ó téńté òkè àlọ́ yá àgùgù ìròdó ni ní ojú ẹ̀kí èjì ní gbé kò gbọ́dọ̀ mọ́ jẹ́wé ẹran wọn gbọ́dọ̀ jẹ́ gbogbo bẹ̀ àwọn ajágbélé pèlépélé ọmọ apanujẹ́ kéde tí iye mẹ́tù nìyí torójú òjé nìyí ọmọ arọ́tù ẹbí tó fi jẹ́ àjọ ọmọ apàjẹ́ fún wọlé àgbẹ̀lá gbogbo ní gbọ́dọ̀ jẹ́ yá ìjà ọmọ apanujẹ́ kéde etí iye mẹ́tù otókùnbọ̀ fẹ́rù tọrẹ òròyìn ogun bara fàgbé àgbò kéré ọjọ́ kéré kú darú ohun gbogbo ní tóbi lójú àrùn Adéwọlé o Adekunle o ọmọ ládé ni ajẹ́rìí òyìnbó òní síbọ́ ìdààmú òní tó sí ọ òní dààmú láyé òní fojú sunkún aya òní fojú sunkún ọmọ ikú òní gba ọ̀rẹ́ wèrèwé àrùn òní ṣe ọ̀rẹ́ wèrèwé orí rẹ̀ òní burú ayé òní bá ń gbà ọ́ gbogbo tó bá ti dáwọ́lé ó máa yọrí sí rere ní Asanlaye ló ní kí ọ olóbì birthday to you my boss olóríire oníwàrẹ̀lẹ̀ ni èèyàn pàtàkì ni ó ní wípé tọdúnmọ́dún ló mọ̀ ṣe àṣìgbàdégbà ló mọ̀ ṣe ilé rẹ̀ ò ní gbóná nínú ọdún tuntun ọlọ́run máa fún ọlọ́run ọdún tuntun ó máa ṣe ọ́ lólóríire èèyàn pàtàkì lọ́lọ́run ló ṣe ọ́ orí rẹ̀ ò ní burú Jésù Kristi á bá ràn ọ́ lọ́wọ́ o Adéwọlé o Adekunle o our managing director of Living Trust Bank ilé ìfowópamọ́ tó gbayì tó gbẹ̀yẹ Living Trust Bank olóríire ayé mi o ọ̀rọ̀ rẹ o kò ní tán ayé rẹ ò ní bàjẹ́ o olóríire aláyọ̀ ni èèyàn máa kúrẹ́ yé mọ́mọ́ olóríire ni wọ́n bàbá mi Adéwọlé o ayé ò ní pa o mo ní gúlùgbù ìkúléwé ó dàgbà ó dùgbò ó pẹ́pẹ́pẹ́ mo ní pé ó gbogbogbò ó ní fojú fún àyà ó ní fojú fún.